Hello there. Welcome to John Yoruba Learning Resource Pronunciation Exercise. This lesson is for the days of the week and numbers edition. Grab your flashcards and read along. Monday, Ọjọ́ Ajé. Tuesday, Ọjọ́ Ìṣẹ́gun. Wednesday, Ọjọ́rú. Thursday, Ọjọ́bọ̀. Friday, Ọjọ́ Ẹtì. Saturday, Ọjọ́ Àbámẹ́ta. Sunday, Ọjọ́ Ìsinmi. 1. Ọ̀kan. 2. Èjì. 3. Ẹ̀ta. 4. Ẹ̀rin. 5. Àrún. 6. Ẹ̀fà. 7. Èje. 8. Ẹ̀jọ. 9. Ẹ̀sán. 10. Ẹ̀wá. 11. Ọ̀kànlá. 12. Èjìlá. 13. Ẹ̀tàlá. 14. Ẹ̀rìnlá. 15. Ẹ̀ẹ́dógún. 16. Ẹ̀rìndínlógún. 17. Ẹ̀tàdínlógún. 18. Èjìdínlógún. 19. Ọ̀kàndínlógún. 20. Ogún. 30. Ọgbọ̀n. 40. Ogójì. 50. Àádọ́ta. I hope you enjoyed this edition. Catch you up in the next one.